orí ètò amúlùdùn náà la wà ní ìkànnì 94.3 ní Agodi GRA nílẹ̀ Ìbàdàn. Ẹ má gbàgbé o, bàbá wa náà ló wà ń kalẹ̀, Kọ́lá Akíntayọ̀ tí í ṣe ọdẹ ìlú Ìbàdàn. Àwọn náà tún ní aṣíwájú fún gbogbo ọdẹ ní ilẹ̀ Ìbàdàn. Àwọn sì ni Mọ́gàjí agboolé Olúkútán tí wọ́n ń bẹ lórí ètò wa tí ẹ ti ń gbọ́ wọn ní làlàlàlà tí wọ́n sì ń ṣe àlàyé tó kún kẹ́kẹ́ lórí iṣẹ́ akíkanjú tí wọ́n ń ṣe nígbẹ̀ẹ́ láti pé tí wọ́n bá ń dọdẹ àti èyí tí ó ṣẹlẹ̀ pé a mọ̀ wọ́n mọ̀ tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní agboolé pèdèpèdè. Ibẹ̀ ni mo wá fẹ́ dojúkọ. Bàbá, ìgbà tí a rí àkọsílẹ̀ àwọn iṣẹ́ takuntakun tí ẹ ti ṣe, a rí pé ẹ ti fìgbà kan jẹ́ kò kárí èèyàn alága fún gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Kí lẹ tó rò débẹ̀ àti pé báwo ni ìjọba yín ṣe rí ńgbà náà? Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, iṣẹ́ tá a yàn láàyò ni. Ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni a jọ ń dá ẹgbẹ́ lẹ̀. Ẹgbẹ́ tá a dá lẹ̀ òun là ń pè ní FIBAN nígbà náà. Òun ló di Ambrod lẹ́nìí. Kì í ṣèmi lálága àkọ́kọ́ ń bẹ̀. Yẹmí Ṣóǹdé ti ṣalága ẹgbẹ́ yẹn nípínlẹ̀ Ọ̀yọ́. Gbóyèga Lawal ti ṣe alága. Kọ́lá Olóòtú ti ṣalága. Lẹ́yìn Kọ́lá Olóòtú lèmi ṣe alága. Lẹ́yìn tèmi ṣe tán ẹlòmíín náà tó ti ṣe ẹlòmíín náà tó ti ṣe ọmọ kan òun lóye kàn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ní ìjọba tèmi ṣe níjọba tèmi ṣe ní adarí sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn èèyàn ń sọ ọ́ dọ̀la. Àwọn èèyàn ń sọ ọ́ dọ̀la. Tó bá jẹ́ ti kí a sọ̀rọ̀ nípa ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ kí a má nànà kùnà ká má nànà àpà kí a ṣe gbẹ̀rí jẹ́. Kọ́lá Akíntayọ̀ ọdẹ ìlú Ìbàdàn kò ṣeé yọ sẹ́yìn. Bọ́ ọ bá fẹ́ ṣe màgòmágó kankan má fi lọ̀ mí. Bóyá torí pé mi jọ dẹ̀ ó ṣòro fún mi láti ṣe màgòmágó torí nǹkan tí màá ṣe tí mi ní lè búra Ògún lé lórí, tí mi ní lè sọ pé Ògún gbọ́, mi ní ṣe o. Nǹkan tí wọ́n sọ pé ẹgbẹ́ ẹ ṣe nǹkan báyìí tí mi ní lè sọ pé wọ́n parọ́ mọ́ mi ní Ògún gbọ́. Tí má ti sọ fún yàn pé Ògún gbọ́ sí ọ̀rọ̀ kan tó ń tọ̀ wọ́n ọ̀bá gbà ọlọ́mọ. Ṣùgbọ́n tí wà tí màá hù tí mi ní lè sọ pé Ògún gbọ́ ọlọ́mọdé ń wò ó. Òun ni ó fi jẹ́ wípé ìgbà tí mo parí ìjọba ẹgbẹ́ yẹn tó celebrate mi. Gbogbo lẹ́kalẹ́ka tí ẹ̀ka ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo bẹ̀ pátá ni wọ́n ti gbé award fún mi. Wọ́n dẹ̀ pè mí nígbà náà ní the best FIBAN chairman nígbà náà tá a sì tí ì rí ẹlòmíì tó best bí mi. Wọ́n á dẹ̀ tí ì celebrate ẹnìkankan ṣáájú mi rí. Lẹ́yìn ìgbà tí wọ́n celebrate èmi wọ́n tún tí ì celebrate ẹlòmíì. Kìí ṣe ìgbéraga. Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni nítorí selfless service.
mo ní àní rí ẹ̀yin tí ẹ jẹ́ mọ́gàjí nílẹ̀ Ìbàdàn báyìí kí a má béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè pé tọ̀ ọ̀rọ̀ bàbàdàn àmọ́ kò mọ̀ gbọ́dọ̀ sálàfo ìgbà wo lájẹ̀mí torí ẹ̀yin súnmọ́ wọn jùrú àwa yìí lọ apá kan pé a lè pè é lájírọ́ba gan ṣùgbọ́n ẹ̀yin súnmọ́ wọn jù àwa lọ aráàlú làwà bóò ni torí 30 ọjọ́ ti kọjá. ẹ ṣe ọ̀rọ̀ oyè Ìbàdàn kò sí ká lọ kábọ̀ ńbẹ̀ kò rújú bí ẹnìkan bá ti gbèsè àti mẹ́ńtò kan ètò létò nìyẹn gan tó mọ́ ètò ní àgbàdo tó ọmọ rẹ̀ lálà bàbá wa tó kàn wọ́n ti nawọ́ rẹ̀ òkè wọ́n ti kọ̀wé sí gómìnà láìpẹ́ láì jìnnà gómìnà ọmọjọ́ á jẹ oyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òrùjú rárá. ǹtẹ́ wí mo ti ra mú bẹ́ẹ̀. kò sí wàhálà mo ti ra mú. kò sí wàhálà oyè Ìbàdàn ní ẹja ń bá kàn nínú bó ṣe rí nù. orí àpèrè tẹ́ ti fi sílẹ̀ níjẹta àbí jẹrin lọ́hùn tí í ṣe kò kárí ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí náà àmọ́ tí ìlọ́ba ń bẹ̀. àmọ́ wá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìsípòrọ̀pò òun ni ìgbà tí ẹgbẹ́ wa pa owó kọ̀dà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ fíbàlà ń jẹ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ pa orúkọ dà nítorí àwọn àdí kan àwa ń jẹ́ ambrod ìdí tó sì jẹ́ kí a pa orúkọ dà òun ni wípé nínú fiban freelance and independent broadcaster ni léètọ́ yọ àwọn tó bá jẹ́ staff nírú iléeṣẹ́ rédíò báyìí lẹ̀ ó yọ wọ́n sílẹ̀ tí wọn ò lè jára wa léètọ́ yọ ọ̀gá iléeṣẹ́ rédíò yẹn lẹ̀ tí ò lè jára wa ńgbà tá à ń jẹ́ fi báwọn ṣùgbọ́n gbà tá a di ambrod Association of Nigerian Broadcasters ó kó freelance pọ̀ ó kó independent producer pọ̀ ó kó staff pọ̀ ó kó ẹni tó ní iléeṣẹ́ rédíò pọ̀ content creator ó kó gbogbo wa la gbọ́dọ̀ ní àjọṣepọ̀ ìtì ń jẹ́ ambrod nù ìtẹ̀síwájú la ní ọmọ ẹgbẹ́ ọ̀yàtọ̀ fúnra wọn ọmọ ẹgbẹ́ fiban ló di ambrod kò sí awuyewuye ń bẹ kò sí jà ń bẹ kò sì sí ẹlẹ́yàmẹ̀yà ń bẹ ambrod agun àkàbà tó ju bí tá a wà tẹ́lẹ̀ lọ ni a ní ìdàgbàsókè sí a sún síwájú sí ìgbà kan ní iléeṣẹ́ rédíò ló wà ní manual nígbà yẹn ó di digital ẹ jẹ́ á gbà pé from fiban to ambrod ẹ jẹ́ á gbà wípé manual to digital ni Ọlọ́run máa bá wa ṣe. ní báyìí gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí odó náà ti yí sí ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ wa nílé o a fẹ́ kí ẹ pè wá sórí ètò yìí kí ẹ fi lè bá olólùfẹ́ yín sọ̀rọ̀ alàgbà Kọ́lá Akíntayọ̀ tí wọ́n jẹ́ ọdẹ ìlú Ìbàdàn iná bara wọn ta òjò pálámi ọkà yọ làálà. bẹ́ẹ̀ ni. ńjọ ogun bá lè là rántí agídé ọmọ. bẹ́ẹ̀ ni o. wọ́n ti wà ń kalẹ̀ yìí náà sì ti ń gbọ́ tí eruku ti ń ta látàárọ̀. ẹ kàn sí wa ní
àwọn èèyàn ti ń pè wọlé o. Hello. Hello. Ẹ tó pé ó dàbí ẹni pé kò já wọlé dáadáa. Ẹ pè wá sí orí òpó 07047000943 tàbí òpó kejì tó jẹ́ 09011111943. Hello. Hello. Hello ma, ẹ kúrò lẹ́ o. Èmi náà kí yín mà. A dúpẹ́. Àmín. Àmín. Ìbà. Ògo lẹ Yorùbá ni. Àmín àṣẹ. Àmín àṣẹ. Àmín. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mà. Ok, Bọ́lá ní tí ó yà. Ẹ ṣeun. Ẹ ṣeun o. A dúpẹ́ púpọ̀ mà. Mo dúpẹ́ mo mà lóore o. Ọlọ́run ṣeun. Ẹ ṣeun. Hello. Yes sir. Ẹ ṣe wá. Yes sir. A dúpẹ́. Ẹ̀bà. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè sà. Ok. Ẹ̀bà. Àmín Jésù. Àmín. Ẹ̀bà. Ẹ̀bà. Àmín. Ọ̀yá. Okay. Báyọ̀ Elékùtù. Báyọ̀ ni, bẹ́ẹ̀ ni. Ẹ rí i pé bẹ́ẹ̀ ni, ẹ rí i pé kì í ṣe pé bọ́yẹ̀ ń gbọ́ níbòmíì. Ó tẹ̀ wọ́n díẹ̀ ni. Ẹ mọ̀ pé kì í sì ṣe nǹkan tá a lè máa polongo. Ẹ gbọ́ ní rédíò míì náà tí ìjà bá wà ńbẹ̀ ni ẹ ti gbọ́ ní rédíò míì. Tá a bá tiẹ̀ ń jà ẹ dákun ṣé kò wá sí Elékùtù míì táwa náà lè máa lò. Ó ń padà bọ̀ wá. Yes sir. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe. Àwọn tó ní ìkànnì yìí náà ti ń gbọ́ ń tẹ́ sọ yẹn wọ́n ó ṣiṣẹ́ lé lórí. Ẹ ṣe. Thank you very much. Ẹ ṣeun wa. That's lovely. Lágbo àríyá o, àlejò wa ìràwọ̀ òṣèré, ẹ̀yin ló ń dà púpọ̀. Hello ma. Yes ma. Ẹ ṣe wá o. Àmín mà. Àmín. Yes ma. Àmín o. Àmín o.
àmín 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 àmín. àmín ya Rabbi àmín. Àmín.